Adeleke yọ Apetu ìlú Ipetumodu kúrò nípò ọba. Kò sí kinní kan níbẹ̀ mọ́ báyìí o. Gómìnà Ademọla Adeleke ti yọ ọba ìlú Ipetumodu, Apetu Joseph Olóyèdé, kúrò lórí ìtẹ́ àwọn bàbá rẹ̀. Kò sì ní gbúrò ohun tó jẹ́ oyè Apetu mọ́ títí ayé. Bó tilẹ̀ jẹ́ ohun tí ọ̀gọ̀rọ̀ aráàlú ti ń retí láti ọjọ́ yìí wá nìyí. Òní ni ìkéde náà jáde síta pé gómìnà ti yọ ọba náà nítorí ìwà burúkú tó hù sí wọn lórílẹ̀‐èdè Amẹ́ríkà, ìwà olè, àfọwọ́rá, jìbìtì tààrà àti ìdójútini. Ọdún 2024 ni wọ́n ti gbá ọba náà mú pé ó lu àwọn òyìnbó ará Amẹ́ríkà ní jìbìtì. Ó purọ́ gba owó lọ́wọ́ ìjọba wọn lásìkò tí àjàkálẹ̀ àrùn COVID ń bá gbogbo ayé fínra. Ó sì jí owó rẹpẹtẹ tó lé ní mílíọ̀nù 4 owó dọ́là kó lọ́dọ̀ wọn tó ṣaragáwó. Gbogbo àsìkò tó ń jí owó àwọn ará Amẹ́ríkà yìí ló ń dá bí ẹdun tó ń rọ̀ bí òwe nílé, tí àwọn ará alẹ́ sì rò pé nǹkan gidi tàbí iṣẹ́ gidi ló ń ṣe nílùú òyìnbó tó wà. Àfi nígbà tí afẹ́fẹ́ fẹ́ tí wọ́n rí fùrọ̀ adìyẹ, tí ọ̀rọ̀ sì di ti alákìísà tó ń jó lóru tí òun ò mọ̀ pé ilẹ̀ yóò padà mọ́. Nínú oṣù kẹjọ ọdún tó kọjá ni adájọ́ Christopher Boyko jù ú sẹ́wọ̀n nílé ẹjọ́ gíga kan lágbègbè Ohio Lamẹrika níbẹ̀, tó ní yóò fi bí ọdún 5 dín díẹ̀ ṣẹ̀wọ̀n lọ́dọ̀ wọn. Láti ìgbà náà ni gbogbo ìlú ti ń rò pé wọ́n gbọ́dọ̀ yọ Apetu kúrò nípò ọba. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tó jáde láti ọ̀dọ̀ gómìnà Adeleke, èyí tí agbẹnusọ ẹ̀ Ọláwálé Rasheed sọ, ó ní ohun tó ká gómìnà Adeleke lọ́wọ́ kò ní pé wọn kò tí ì gba ìwé ìdájọ́ náà láti Amẹ́ríkà ni. Bẹ́ẹ̀ làwọn ò sì lè gbé ètò àti àṣẹ ìjọba lórí ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ lórí ayélujára àti nínú àwọn ìwé ìròyìn nìkan. Àmọ́ ní báyìí àwọn ti gba ìwé náà, àwọn sì ti rí ìdájọ́ adájọ́ Boyko. Ọ̀rọ̀ náà sì hàn pé lóòótọ́ lọ́ba náà jalè, lóòótọ́ ló lu jìbìtì, lóòótọ́ ló ba orúkọ Ipetumodu àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́, tó sì fi ipò ọba wọ́lẹ̀ ní gbangba òde. Ìwé tí Adeleke gbé jáde yìí ṣàlàyé pé láti ọdún tó kọjá tí wọ́n ti dájọ́ yìí náà ní ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ti kọ̀wé sí wọn ní Ohio, tí wọ́n ní kí wọ́n jọ̀wọ́ fi ìwé ìdájọ́ náà ránṣẹ́ sáwọn. Nígbà tí ìwé náà sì dé, tí àwọn tọpinpin bí ìwádìí àti ìdájọ́ náà ṣe lọ, àwọn rí i pé kò sí àfikún tàbí àgékúrò nínú ìdájọ́ ọ̀hún. Gbogbo ohun tí wọ́n kà sí Apetu lẹ́sẹ̀ ló ṣe, òun pàápàá sì jẹ́wọ́ ní gbangba. Bẹ́ẹ̀ ló ń bẹ̀ wọ́n pé lóòótọ́ lòun ṣe ohun tí wọ́n ní òun ṣe. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ yìí, gẹ́gẹ́ bí àwọn Adeleke ti ń sọ, wọ́n ní ó hàn pé wọn ò purọ́ kankan mọ́ Apetu ìlú Ipetumodu. Ohun tó ṣe gan-an ni wọ́n torí ẹ̀ mú tí wọ́n sì fi dájọ́ fún un. Kò sì sí ẹni tó lè yọ jáde lẹ́wọ̀n náà àfi nígbà tó bá ṣẹ̀wọ̀n ìpè tán. Ìjọba Adeleke wá ní àwọn ò ní kinní kan tí àwọn tún lè ṣe mọ́ o. Gbogbo ọ̀nà ló ti hàn pé ọba James Olóyèdé bà orúkọ ìlú ẹ̀ jẹ́, ó sì bà ipò ọba jẹ́. Kò sì sí bí irú ẹni bẹ́ẹ̀ ṣe lè wà nípò ọba mọ́. Bí bẹ́ẹ̀ kọ́, àpẹẹrẹ burúkú ni yóò jẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá tún fẹ́ wà nípò gíga bẹ́ẹ̀. Nídìí èyí, ìjọba ní àwọn ti yọ Apetu James Olóyèdé kúrò nípò ọba. Ipò náà sì ti ṣí sílẹ̀ báyìí fún àwọn ọmọ oyè ìlú náà. Àwọn sì ti ṣetán láti bẹ̀rẹ̀ ètò lórí bí wọn yóò ṣe fi Apetu míì jẹ. Fún ẹni tí ò bá rántí dáadáa mọ́, nínú oṣù kẹta ọdún 2024 ní Apetu ìlú Ipetumodu, ọba Joseph Olóyèdé ti kúrò ní ìlú Ipetu níbi tó jọba lé lórí. Ẹ̀yìn ọ̀rẹ́yìn la gbọ́ pé wọ́n ti mú un ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n ló ja ìjọba àti àwọn èèyàn orílẹ̀-èdè náà lólè. Ó hùwà ìkà tó burú jáì, ìwà aláìláàánú nípa fífọgbọ́n jí owó tí àwọn èèyàn orílẹ̀-èdè náà fi ń ṣàánú àwọn tí àrùn COVID-19 bá sé mọ́lé wọn tí wọn ò lè ráàyè jáde. Amẹ́ríkà yìí ni Joseph Olóyèdé ń gbé. Àdúgbò Medina ní Ohio ló wà. Ó sì ti bá wọn ṣiṣẹ́ níbẹ̀ dáadáa kó tó padà wálé wá jọba ní 2019. Àmọ́ kò fi ìlú òyìnbó yìí sílẹ̀. Bó ṣe ń lọ ló ń bọ̀. Ó sì ti mú àwọn ará Ipetumodu lára pé ọba àwọn kì í fi ìlú òyìnbó sílẹ̀ nítorí níbẹ̀ ni ìyàwó àti àwọn ọmọ sì wà. Ṣùgbọ́n kò wá sẹ́ni tó mọ̀ pé bó ti ń lọ tó ń bọ̀ yìí, nǹkan míì ló ń ṣe l'Amẹ́ríkà. Nígbà tí wàhálà àjàkálẹ̀ àrùn COVID-19 fẹjú gan ní 2020, tí ìnira sì pọ̀ fún gbogbo ayé, ìjọba Amẹ́ríkà ṣètò kan fáwọn èèyàn wọn. Ètò tí wọ́n ṣe ni láti mú ìdẹ̀ra bá àwọn èèyàn tiwọn kí ìnira náà lè dínkù fún wọn. Wọ́n gbé ètò kan kalẹ̀ tí wọ́n pè ní Small Business Administration,
tàbí SBA. Èyí wà fún àwọn iléeṣẹ́ kéékèèké kí wọ́n lè yáwó kan láti máa fi ṣètò iléeṣẹ́ wọn tí wàhálà tí COVID mú dání kò fi ní jẹ́ kí wọ́n ti iléeṣẹ́ wọn pa. Bẹ́ẹ̀ ni wọ́n ní ètò míì fún àwọn òṣìṣẹ́ gbogbo pé iléeṣẹ́ wọn lè gba àwọn owó kan fún wọn láti lè máa rí ná nítorí wàhálà yìí. Bí owó náà yóò ṣe tẹ àwọn òṣìṣẹ́ wọn lọ́wọ́ ni pé iléeṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ yóò kọ orúkọ wọn ránṣẹ́ sí ẹ̀ka ìjọba tó ń ṣètò yìí, wọn yóò sì san owó náà fún iléeṣẹ́ yìí láti fún àwọn òṣìṣẹ́ wọn. Orúkọ tí wọ́n pe ètò náà ni Paycheck Protection Program tàbí PPP. Nígbà tí ìjọba Amẹ́ríkà gbé ètò yìí kalẹ̀, kíá ni kábíyèsí tiwa níbí ti wá ọ̀nà láti dá ihò kan lù níbi tí yóò ti rí owó náà gbà sápò ara tiẹ̀. Kíá ló ti kó àwọn iléeṣẹ́ bíi 6 kalẹ̀. Iléeṣẹ́ mẹ́fẹ̀ẹ̀fà ló sì lóun fẹ́ fi yáwó tí òun sì tún fẹ́ gba owó fáwọn òṣìṣẹ́ òun. Lára àwọn iléeṣẹ́ tí bàbá lò ní Available Tax Services, Available Tutors, Available Financial, Available Transportation àti JO&A. Gbogbo àwọn iléeṣẹ́ yìí ni ọba Olóyèdé fi dẹ pàkúté fáwọn òyìnbó Amẹ́ríkà. Ó gbá wọn tààrà ni. Apetu ti ṣe eléyìí láàrin ọdún 2020 sí oṣù kejì ọdún 2022. Ó sì dàbí pé ó ti gbàgbé pé òun ṣe irú nǹkan bẹ́ẹ̀, tàbí kó ti rò pé kò sí òfin kan tí yóò mọ ohun tí òun ṣe. Èyí ló jẹ́ kó máa pààrà Amẹ́ríkà yìí tó sì ń ṣe bí ẹni pé kò sí kinní kan rárá. Àmọ́ èyí tó lọ gbẹ̀yìn níparí oṣù kẹta ọdún 2024, àfi bí ìgbà tí obìnrin gégi nígboro tó lòun àgémọ. Bó ti wọlé ni wọ́n gbá a mú tí wọ́n sì rọ ọ̀dà sí tìmọ́lé. Eré ni wọ́n pe ọ̀rọ̀ náà. Àmọ́ nígbà tó di ọjọ́ kẹta oṣù kẹrin 2024, wọ́n mú kábíyèsí lọ síwájú adájọ́ Geneva Dodell Armstrong ní Cleveland. Níbẹ̀ nìyẹn ti ní kò sí wàhálà o, kí wọ́n túbọ̀ ti ọba aládé ilẹ̀ Yorùbá náà mọ́lé nítorí ọ̀daràn tààrà ni. Lọ́jọ́ ikọ̀ náà ni wọ́n taari ẹjọ́ kábíyèsí síwájú adájọ́ Ruben Shepard níbi tí wọ́n ti fẹ̀sùn kan ọba wa. Ní gbogbo ìgbà náà, akóló àwọn ọlọ́pàá ni Apetu wà, tí àwọn èèyàn sì ń rò pé ọba náà wà l'Amẹ́ríkà tó ń ṣe fàájì ara ẹ̀ kiri ni. Nígbẹ̀yìn ni adájọ́ bọ́ ìkó wọn kábíyèsí ní nǹkan ẹ̀. Ńlọba Joseph Olóyèdé Apetu ìlú Ipetumodu bá dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Adájọ́ ayé kan ò sì lè yọ jáde. Àmọ́ ní báyìí o, gbogbo ẹ̀ ti yanjú pátá. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti yọ James Olóyèdé kúrò nípò ọba. Ọláìwọlá alága ló sáré ṣe àkọsílẹ̀ ìyọlóyè Apetu tìlú Ipetumodu ọba James Olóyèdé fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kó etí ìgbà eléyìí o.